Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ni gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ̀sí fún wò wá kò ní fọ́, etí tẹ̀sí fi ń gbọ́ wa kò ní dì. Orúkọ tèmi náà ò yípadà o. Ajíbádé Emmanuel Olúwatómọ̀ ni oníròyìn yín fún títí òní. Ìròyìn tí mo sì mú wá lónìí ni ìròyìn ayọ̀ láti iléeṣẹ́ wa Jígí Alára 24. Lónìí a ní ìròyìn ayọ̀ kan láti iléeṣẹ́ wa Jígí Alára 24. Gbogbo àwọn alákòóso, àwọn òṣìṣẹ́ àti gbogbo ẹbí Jígí Alára 24 fi ayọ̀ àti ìfẹ́ kí alábàáṣiṣẹ́ wa Ìmáàmù Abdulwaheed lórí ìbímọ ọmọ tuntun tí Ọlọ́run fi bùkún ilé rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí ìyá àti ọmọ wà ní àlàáfíà. A sì ń gbàdúrà pé kí ọmọ tuntun náà dàgbà nínú ìlera tó péye, ọgbọ́n, ìmọ̀ àti ìbùkún Ọlọ́run. Kí Ọlọ́run jẹ́ kí ọmọ náà di orísun ayọ̀, ọlá àti ìgbéraga fún àwọn òbí rẹ̀ àti fún gbogbo ẹbí. A tún gbàdúrà pé kí Ọlọ́run fún Imam Abdulwaheed àti ìyàwó rẹ̀ ní agbára, ọgbọ́n àti ìtọ́sọ́nà láti tọ́ ọmọ náà dàgbà ní ọ̀nà rere. Látọ̀dọ̀ alákòóso wa, gbogbo àwọn olùdarí, àwọn òṣìṣẹ́ àti gbogbo ẹbí Jígí Alára 24, à ń sọ pé ẹ kú oríire ọmọ tuntun náà. Kí ayọ̀ yìí má bàjẹ́, kí Ọlọ́run sì tún fi ọ̀pọ̀ ìbùkún míì kún ilé yín. Àmín. Báwo ni a rí mọ fún ìròyìn Ìmáàmù Abdulwaheed tí ó bí wọn tuntun ní àná? Ẹ ṣé, ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.